tí Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ president Nàìjíríà yìí tout nìkan ló lè favour, kò lè favour graduate kankan, kò sí nǹkan kan tó fẹ́ ṣe fẹ́yàn tó lọ sí school. Àwọn school lọ ti strike for over 3 months tí ò sí nǹkan tó ṣe sí. Àbí tán sọ pé ó ṣèkíní olulẹ̀, ó ṣèkejì olulẹ̀, ó ṣèkẹta olulẹ̀, ó wá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin òun ló kọ̀. Àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun kọ́ ló ń control wọn. Àwọn ọmọ ọlọ́mọ jáde lọ́jọ́ kìíní àná, wọ́n fẹ́ sọ̀rọ̀ sókè, ó mú ọ̀nà sọ̀jọ́ lọ fi pa àwọn ọmọ ọlọ́mọ. Kánà àwọn ọmọ yín ló wà lára àwọn ọmọ tó pàdánù yẹn. Ṣé kankan nu yín máa náà lọ sábùjá lọ vote fún primary election? Adẹ̀wà ń lu ìyá sọ̀rọ̀. Tout nìkan ni Tinubu lè favour, mo sì máa repeat ẹ̀. Ẹ jẹ́ ká bọ́ta ká lọ get PVC wa láti fi sọ̀rọ̀ sókè. Wọn ò lè fìyà jẹ wá gbé ní Nàìjíríà yìí. A lè lajú ká máa wo Tinubu kó jẹ president lé wa lórí because gbogbo àwọn tó wà ń bẹ̀ náà òun ló ń control wọn. Àbí tó ná ṣèkíní olulẹ̀, ó ṣèkejì olulẹ̀, ó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta olulẹ̀, òun lòun wá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin. Tó bá yín pé bó ṣe kó gbogbo èkó sápò, ó lè rí mi kó sápò Bọ́lá Ahmed Tinubu, ó lè rí mi kó sápò torí lọ́jọ́ kìíní àná wàá mú áńkì jáde lápò ẹ̀, wàá sọ pé gbogbo èkó rẹ̀ wàá dá padà sápò. Èmi ò sínú àpò ẹ̀ ò Bọ́lá Ahmed Tinubu. Kò lọ gbọ́ lé ní mi sínú àwọn tó ń kó sẹ́ torí èmi ló kọ̀ náà ọ̀rọ̀ àyájọ́ tó fún ẹ wá ni kò ní kún ẹ̀. Èmi ló kọ̀ yẹn kò jẹ wọ́n lọ́dọ̀ tèmi, kò jẹ wọ́n. Wo ẹ̀yin tẹ́ bá tún sọ pé èmi ló kọ̀ òṣì ló máa kàn yín, ìyá ló máa kàn yín. Ẹ̀yin ẹ jẹ́ kó débẹ̀. Òun náà kọ́ ló ń control àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ọjọ́ kìíní àná tó ṣe kó ọ̀nà sójà wá sí Súra nìyẹn ní time election Ambode àti Jimmy Agbájé. Ọlọ́run ló yọ mí àárín títí ọ̀nà sójà bó ṣe dé ní ẹ̀sìn collation center tó wá bẹ̀rẹ̀ sí shoot níbẹ̀ bó ṣe ṣe nígbà ensars náà nìyẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó fẹ́ bá Bọ́lá Ahmed Tinubu, Fẹ́mi Gbàjàbíàmílà, Governor Sanwó-Olú àti President Muhammad Buhari. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé nísìn bí Sanwó-Olú ṣe débẹ̀ kò ṣẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu, bí Buhari ṣe débẹ̀ kò ṣẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu, bí gbogbo àwọn tá à ń sọ yìí bó ṣe débẹ̀ kò ṣẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu, bí MC Oluomo tó ṣe jọ̀gá lé wa lórí kò ṣẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu. Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé kí a rò dáadáa. Nǹkan tó ṣẹlẹ̀ ní ensars lọ́jọ́sí tí gbogbo yín bá gbàgbé, èmi mi ò gbàgbé. Because ìkọ̀ọ̀kanú yín tó ń bọ̀tà tó fẹ́ lọ vote fún Bọ́lá Ahmed Tinubu ń sìn tí kan lára ọmọ yín bá wà lára àwọn ọmọ tó kú àbí tó dá lẹ́sẹ̀ ẹ̀ ní bọ̀tà nípa ẹ̀ lọ vote fún Bọ́lá Ahmed Tinubu. Ta ló ọ̀dà ọ̀nà sójà wá tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀? MC Oluomo. Tí Tinubu bá jẹ president, MC Oluomo òun gan ti di vice president Nigeria because irú MC Oluomo á máa gbá graduate létí tí ó dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ báyìí láì tí jẹ́ president. Irú àwọn yẹn wọ́n máa ṣe tẹ́lẹ̀ báṣubàṣu. Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ president, MC Oluomo àti àwọn tout ló máa favour. Kò lè favour àwa tí à ń ṣàgbèrò, gbogbo àdẹ̀kọ́ la máa jágbèrò. Ká rò dáadáa. Àwa youth ẹ jẹ́ ká lọ get PVC wa kó wà intact. Ká ní PVC wa lọ́wọ́ torí tí a bá ní PVC a lè jàjà yìí o because gbogbo àwọn tout tẹ̀rí níta ẹ̀wọ̀n ní PVC. Àwa tí a kì í ṣe politician náà la máa ń vote. Mi ò sọ wípé PDP, mi ò ní APC, mi ò kì í ṣe politician but let everybody kó lọ get PVC ẹ̀ sọ́wọ́ because PVC la fi lè ṣe ọ̀rọ̀ ìlú yìí. Láì ní PVC lọ́wọ́ irú Fẹ́mi Gbàjàbíàmílà yẹn tó ń pín mọ́tò kiri fún gbogbo àwọn followers ẹ̀ kó lọ mú àwọn arúgbó kọ̀ọ̀kan jáde kó ní kọ́ mọ́ wọn méjì wá kọ́ fún iṣẹ́ kò ṣe yẹn. Ó ń pín mọ́tò kiri fáwọn tó ń tẹ̀lé kiri tó ní PVC lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìlú yìí bó ṣe máa rí o. Ká lọ ní PVC wa, PVC la lè fi sọ. Gbogbo èpè tẹ́ bá ṣẹ́ fún mi á ṣẹ́ lórí yín, lórí àwọn ọmọ yín, lórí àwọn ìrandíran yín because ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń jẹ yín Nàìjíríà ni.
torí ó ti fún yín ráìsì ike ọ̀dà kan dìríkà méjì mọ nǹkan tẹ́ fẹ́ sọ mọ́ face reality. Ẹ̀yin tèmi ẹ support mi, ẹ jẹ́ ká jáde ká lọ get PVC wa. PVC wa la fi lè sọ̀rọ̀ sókè, PVC wa la máa fi sọ̀rọ̀ sókè. Àní jẹ́ kí ọ̀tá yọ̀ wá, káyé má ní kò tán di wa. PVC sọ̀rọ̀ sókè, PVC sọ̀rọ̀ sókè. Ẹ̀yin ẹ fẹ́ ńlá ẹ̀yin tẹ́ ń follow Tinubu ni mò ń bá rí o. Ẹ fẹ́ yí lórí, ẹ fẹ́ tì kúkú orí yín, spinal cord orí yín wọ́n ti tú lọ, wọ́n ti fi screwdriver, wọ́n ti fi tú bolt kan láàrin orí yín, wọ́n ti lo spinal, wọ́n ti fi tú bolt láàrin orí yín. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Tinubu wàhálà ìtírú ọmọ ọ̀tá kan bá wà ní street kan, second street lọ́tí máa fi 40 dá yín padà. Hello, ò ní pọ̀ gà ara ń bẹ́ yẹn ni tọ́dẹ̀ bí ìyáláyà yín dákẹ́ sọ̀rọ̀. Ẹ tẹ̀lé ọ̀gá àwọn area boys, àwọn bad people, bad people, ẹ tẹ̀lé wọn. Ìyáláyà yín á fẹ́ ẹ la. Ẹ fẹ́ ṣe èrè, ṣé Tinubu lẹ fẹ́ tẹ̀lé? Ẹ dìbò fún kórí ibú bá yín. Ẹ tún bí ẹ sọ wèrè sábẹ́ comment section ni o. Gbogbo èpè tẹ́ bá ṣe àwọn ọmọ yín á jẹ́ ń bẹ̀rẹ̀ iná dìran yín á jẹ́. Gbogbo àwọn yóò ní ìyàtọ̀ ọmọ pàtó fi lọ́n vóòtì fún wọn yẹn hàn ní mọ̀ wọ́n mọ́ o. Wọ́n máa lọ gbá wọn yóò ní ìyá wọn, ìyá tó yẹ kó fẹ́ dọ̀ lórí òróró kó sùn, á lọ gbé wọn jáde. Ẹ̀sìn lẹ máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ̀lé Tinubu, ẹ̀sìn yín rèé ń tà.